fara yan pápá bó ṣe wádìí ọ̀rọ̀ jinlẹ̀ kó tó máa bá wọn sọ. Àárọ̀ ọlọ́jọ́ ni ẹmu náà fi mú nílẹ̀ Ifẹ̀. Ìgbọ́kúgbọ́ ní tòkìtù ìtàkìtù níṣekúṣe tó ń bá wọn dé kẹ́kẹ́ bẹ̀tẹ̀. Sinimá tán wí ẹ̀rẹ̀ Àárọ̀ ọlọ́jọ́ ó ń bọ̀ dẹ̀dẹ̀ lórí YouTube àwòtún òní ẹ̀gbà bẹ́ẹ̀. Sinimá titun Àárọ̀ ọlọ́jọ́ ṣòkòtò bá mú Kàrímù àṣìwí làṣìgbọ́ àṣìgbọ́ làṣìṣe ìtukìtù ìtukùtù àtẹnudẹnu ọ̀rọ̀ tó ti kó ọ̀pọ̀lọpọ̀ ṣìnà nínú ayé. Àlàyé ni wọ́n ń pè ní bàbá ọ̀rọ̀. Ọmọ tí ò mẹ́wẹ́ mọ̀wé kò tó rẹ́ni mú wọgbó mọ̀wé mẹ́wẹ́. Àwọn tí ò mọ̀ ló ń sọ wípé Àárọ̀ lọ́jọ́ ẹmu ni wọ́n fi mú nílẹ̀ Ifẹ̀. Àṣìṣe ọ̀rọ̀ ni o. Àárọ̀ lọ́jọ́ ni kì í ṣe àárọ̀ lọ́jọ́. Adíá fún ọmọ bíbí Ifẹ̀ tó ń fi àárọ̀ mẹ́mu àmọ́rakaba. Ó fa àárọ̀ mẹ́mu barẹ̀ láyé jẹ́. Ẹ wo ẹ má jẹ tu suspense tó yí bọ́bọ́ ni. Sinimá ìkọjá àfẹnuròyìn ẹjọ́. Àárọ̀ ọlọ́jọ́ làkọ́lé ẹ̀. A movie written, produced and directed by Oladipupo Abioye, starring Peter Fatomilola, Ṣẹ́gun Oníṣàwòrò Idẹ, Oladipupo Abioye, Adéomi Ṣakin, Ṣeun Fatai Rabiu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Introducing Ṣọlámi Oladipupo nínú sinimá ńlá ìta pé àkọ́lé ẹ̀ ní Àárọ̀ ọlọ́jọ́, subtitled in English. Ó ti jáde wà lórí YouTube báyìí. Ẹ click sórí Iwájú Wúrà TV kẹ́ẹ̀ríran wò. Sinimá titun Àárọ̀ ọlọ́jọ́. Eléyìí kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n. Iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ní ẹgbà bẹ́ẹ̀. bọ́rọ̀ bá kalẹ̀ tó kọ́ òkè níbi ká mú gbà.